ìfẹ́ ọmọdé ni wọ́n ní, oore ni wọ́n fẹ́ ṣe. Gbogbo ohun tó sì ṣẹlẹ̀ yìí, àìní sùúrù àti àìfi ara balẹ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe lóore ni. Kò sẹ́ni tó lè sọ wípé ọ̀rọ̀ yóò dùn òun. Kódà lẹ́yìn ìgbà tí ẹ bá gbẹ́bẹ̀ wá, tí ẹ bá fi ojú àánú wò wá, tẹ́ ẹ bá bá wa tú Alhaji Oríyọmí sílẹ̀ àti olórí Naomi, wọ́n máa need a lot of therapy, a lot of support from families, friends and the community. Kó má di wípé wọ́n máa go into depression nítorí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ohun burúkú ló ṣẹlẹ̀ sí wọn gbà. Gbogbo wa la rí bó ṣe wà in shock, bó ṣe faraya. Ẹ̀yin ìjọba, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Wọ́n lórí yéye ní Mògùn, wọ́n ní àìṣẹ̀ ló pọ̀. Ẹ má jẹ́ kí Alhaji Oríyọmí Hamzat kó darapọ̀ mọ́ àwọn orí yéye tó wà ní Mògùn, tó wà lára àwọn aláìṣẹ̀. Ẹ má jẹ́ kí olórí Naomi darapọ̀ mọ́ àwọn orí yéye tó wà ní Mògùn tó jẹ́ orí aláìṣẹ̀. Ẹ jọ̀ọ́ kí Ọlọ́run kó bá wa tú gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ ìṣẹ̀lẹ̀ sí kó tù wọ́n nínú. Àwọn ọmọ tí wọ́n sọ ẹ̀mí wọn nù, kí Ọlọ́run bá wa fún wọn ní ìsinmi, kí Ọlọ́run foríjì wọ́n. Ìbàdàn Mèsì Ọgọ, ẹ dìde. Ní àsìkò yìí ni Oníyọmí nídìí wa. Ìwọ tó o bá ti ń rò lọ́wọ́lọ́wọ́ wípé Oríyọmí ṣe ẹ́ lóore, pé kí ló lè fi san oore padà. Gbogbo wa a gbàdúrà kí Oríyọmí padà di aláìní kó dẹni tá a mọ̀ dáwó fún. A gbàdúrà wípé kí Oríyọmí padà di aláàárẹ̀ tá a mọ̀ tọrọ àlàáfíà fún tí ó wà lórí ìwòsàn. A gbàdúrà kí Oríyọmí kó padà tọrọ jẹ. Ohun tó ṣẹlẹ̀ yìí ó kọjá òye mi àtiwọ́. Àsìkò tó nílò wa rèé. Àsìkò tí ẹni tó jẹ́ ọ̀rẹ́ àwa mẹ̀kúnnù tó ń gbà wá, tó fi ẹrù tiẹ̀ sílẹ̀ tó gbé tiwa sórí. Àsìkò tó nílò wa rèé. Wọ́n nígbà pọ́njú láàmọ́ rẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ ṣe ni wò ká lè mẹni tó fẹ́ ni. Ó ti ń torí ọmọdé jà, ó ti ń torí àgbà jà, ó ti ń gbèjà aláìlẹ́nìkan. Ó nílò wa báyìí. Kí la fi san fún? Ẹ jẹ́ á parapọ̀, ẹ jẹ́ á bẹ ìjọba. A lè bá ìjọba jà nítorí Oríyọmí Hamzat, nítorí pé Oríyọmí Hamzat fúnra rẹ̀ kò ní lọ́wọ́ sí wípé ká kojú ìjà sí ìjọba àbí ká máa bu ẹnu àtẹ́lu ìjọba. Ó kórìíra rẹ̀, kò fẹ́. Àlàáfíà ní mọ́ ń pariwo. Nítorí náà kì í ṣe nítariwo, kì í ṣe nípa sísọ̀rọ̀ àlùfàǹṣá sí ìjọba. Ẹ dìde, ẹ fi ìfẹ́ hàn sí Oríyọmí Hamzat. Ẹ bẹ ìjọba kí ìjọba kan jọ̀ọ́ kan dáríjì wá, kan bá wa fi ojú àánú wo ọ̀rẹ́ tálíkà, olùgbèjà ọmọ aláìní bàbá, ọmọ aláìní ìyá. Wọ́n mọ̀ nǹkan kan nínú ìṣẹ̀lẹ̀ yìí. Ọ̀rọ̀ ló yíwọ́, oore ló di bí. Good intentions ló turn out to be a disaster. If they had known that it would turn out to be this way, I am sure Oríyọmí wouldn't have been a party to this, because he loves children so much that he has dedicated his ministry, his career, his money and his time and his entire life to helping and making them happy. Ẹ̀yin ìjọba wa, a bẹ̀ yín o, a bẹ̀ yín o. Please help us free Oríyọmí Hamzat and Olórí Naomi. Thank you.